Àwọn wo gan-an la lè pè ní ọmọ abẹ́ òbí? Àwọn ọmọ abẹ́ òbí ni àwọn gẹ́gẹ́ bí èmi ṣe mọ̀ sí àwọn ni àwọn ọmọ tó jẹ́ pé àwọn òbí wọn ló ń pàṣẹ fún wọn, tó ń control wọn. Àwọn yẹn ni ọmọ abẹ́ òbí. Ǹjẹ́ ó wá ṣeé ṣe kéèyàn fẹ́ irú àwọn ọmọ bẹ́ẹ̀ bóyá lọ́kùnrin àbí lóbìnrin? Ó ṣeé ṣe, ó yẹ kéèyàn fẹ́ irú wọn because a ti rí ọ̀pọ̀lọpọ̀ tó fẹ́ irú wọn náà tó jẹ́ pé later wọ́n change. Ọkùnrin tó jẹ́ pé bóyá ó fẹ́ ọmọ abẹ́ òbí tó ń bá wá láti tó jẹ́ pé bóyá ó wà well developed, ó lè train obìnrin yẹn tó bá jẹ́ pé ó jẹ́ obìnrin tó jẹ́ pé ó rẹra ẹ̀ sílẹ̀ tó dẹ̀ ready láti tó ready láti gbọ́ràn. Tó bá jẹ́ pé obìnrin náà ni ó lè help ọkọ ẹ̀ náà láti change ẹ̀. So ó ṣeé ṣe kéèyàn fẹ́ ọmọ abẹ́ òbí. Àmọ́ tó bá wá jẹ́ pé ìrì téèyàn ò tiẹ̀ wá rí change, ọṣẹ́ wo lẹ rò pé irú nǹkan báyìí máa ń ṣe nínú ìgbéyàwó tàbí nínú relationship? Ó máa ń ba ìgbéyàwó jẹ́ ni o, torí pé àwọn òbí wọ́n máa pàṣẹ. Tí òbí bá dẹ̀ ti ń pàṣẹ, especially tó bá jẹ́ nípa titi obìnrin, tó bá jẹ́ pé òbí ẹ̀ ló ń pàṣẹ, ọkọ ẹ̀ ò ní lè láṣẹ lórí ẹ̀. Ọ̀rọ̀ òbí ẹ̀ la fẹ́ máa gbọ́. So ó máa ń ba relationship jẹ́ ni. Ẹni tó bá involve nínú nǹkan bẹ́ẹ̀ gbọ́dọ̀ kan rẹra ẹ̀ sílẹ̀ kó mọ̀ pé òun ti submit fún ọkọ òun kí ọkọ ẹ̀ k'Ọlọ́run dẹ̀ máa ran ọkọ ẹ̀ náà lọ́wọ́. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà téèyàn ò bá tí ì fẹ́ra èèyàn délé, bóyá nínú ìrìnàjò yẹn nígbà téèyàn sì wà ní ojú ọ̀nà, téèyàn wá find out wípé ó dàbíi pé ẹ̀gbọ́n bọ̀bọ́ yìí ló máa ń control àbí bàbá àbí ìyá ẹ̀. Ṣé kéèyàn tẹ̀síwájú ni àbí kí lẹ rò péèyàn lè ṣe? Téèyàn bá ní òye ti tèmi, téèyàn tó bá rò dáadáa tó rí pé bóyá òun lè capable láti continue, then go ahead. But tó bá rò tó rí pé agbára ẹ̀ ò gbé, o lè bá ẹsẹ̀ ara ẹ̀ sọ̀rọ̀. Torí pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó lè affect. But number one thing téèyàn gbọ́dọ̀ kọ́kọ́ discover lára obìnrin téèyàn fẹ́ fẹ́ ni humility. Tó bá ti rẹra ẹ̀ sílẹ̀ tó lè gbọ́rọ̀ sí ọkọ ẹ̀ lẹ́nu, I think irú obìnrin bẹ́ẹ̀ ó máa gbọ́ àtúnṣe láti ọ̀dọ̀ ọkọ ẹ̀. Ẹ̀yin gẹ́gẹ́ bí ọkùnrin, àmọ̀ràn wo lẹ ní fún àwọn ọkùnrin, pàápàá àwọn ọkùnrin tó jẹ́ wípé wọ́n bára wọn nírú ìrìnàjò báyìí pé mọ́mì mi sọ pé, dádì mi sọ pé, àti pé àmọ̀ràn wo gan-an lẹ ní fún àwọn tó jẹ́ òbí wa? Àmọ̀ràn tí mo ní fún àwọn obìnrin bẹ́ẹ̀, ọkùnrin bẹ́ẹ̀ tàbí obìnrin bẹ́ẹ̀ ni wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Bíbélì jẹ́ kó yé wa wípé ọkùnrin yóò fi ìyá àti bàbá ẹ̀ sílẹ̀, á darapọ̀ mọ́ aya ẹ̀ nìkan ṣoṣo. They will cleave together and two of them will become one. So ọkùnrin gbọ́dọ̀ fi òbí ẹ̀ sílẹ̀ pátápátá kó tó lè dìrọ̀ mọ́ obìnrin, kó tó lè di ìdílé kan. Obìnrin náà gbọ́dọ̀ fi àwọn òbí titi ẹ̀ náà sílẹ̀ kó mọ̀ pé ọkọ lolórí aya gẹ́gẹ́ bí ìwé mímọ́ méjì jẹ́ kó yé wa. So ó gbọ́dọ̀ fi àwọn òbí ẹ̀ sílẹ̀. So àwọn ọkùnrin àti obìnrin méjì tó bá wà involve nínú nǹkan bẹ́ẹ̀ yẹn, kán mọ̀ wípé àwọn ti fẹ́ bẹ̀rẹ̀ family titi àwọn ní ọ̀tún. Kán fi gbogbo kì í ṣe pé kán má gba àmọ̀ràn mọ́ o. Gbogbo nǹkan tí àwọn family bá ń sọ opinion ni, ṣùgbọ́n àṣẹ ó wà láti ọ̀dọ̀ olórí aya tó jẹ́ ọkọ ẹ̀. So ó gbọ́dọ̀ gbọ́rọ̀ sí ọkọ ẹ̀ lẹ́nu. Then àwọn ìdílé méjèèjì náà, àwọn òbí, àmọ̀ràn fáwọn òbí ni wípé wọ́n ní tí a bá fi àgbò f'eégún, a máa ń fokùn ẹ̀ sílẹ̀ ni. So tó bá ti fi ìyàwó fún ọkọ, kán fi sílẹ̀ fún ọkọ ẹ̀. Kán jẹ́ kí ọkọ kó máa kó ṣe ojúṣe ẹ̀. Tó bá ti fẹ́ gba ojúṣe ọkọ ṣe, kán fi wọ́n sílẹ̀, kán máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́. Àdúrà nílé máa fi ràn lọ́wọ́ àti àwọn àmọ̀ràn kì í ṣe àṣẹ. Tí obìnrin bá ti wà nílé ọkọ ẹ̀ lè pàṣẹ fún mọ́. Àdúrà ló lè fi ràn lọ́wọ́ àti kí ẹ máa gbà ní ìmọ̀ràn. Ọkùnrin náà dẹ̀ rí òun náà ó gbọ́dọ̀ máa gba ìmọ̀ràn. Ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní listening ears. Ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó kàn máa jẹ́ pé máa dominate. Àwọn kan wà wọ́n ní domineering spirit. No, you need listening ears. At times when àwọn opinions you see some reasonable things tó jẹ́ pé wà á múlò, tó jẹ́ pé ó dẹ̀ máa wúlò fún ẹ. Bẹ́ẹ̀ ni. Àmọ̀ràn mi náà fún àwọn ọ̀rẹ́ àwọn fi wọ́n sílẹ̀, ẹ máa fàdúrà ràn wọ́n lọ́wọ́. Ẹ ṣé gan-an ni.